Hello, ladies and gentlemen. I'm talking with Nigerians. I asked Allah. I said Allah to share Nigeria into 4. Allah share Nigeria into 4. Let's everybody relax. We don't have any time. We are killing everybody. If Habinda, what happened in Edo State, it happened in northern Nigeria. It happened that they kill Igbo people or they kill any southerner. The story would. Àpò palẹ̀mọ́. Kí ni ìpalẹ̀mọ́ tá ń palẹ̀mọ́ ẹ̀? Ìpalẹ̀mọ́ pé àjọṣe wa àti Nàìjíríà kò dán mọ́rán. A dẹ̀ ń béèrè fún ẹ̀tọ́ wa. A dẹ̀ fẹ́ wàhálà, a fẹ́ ìjà. A fẹ́ kẹ́ni kankan dà wá láàmú. Àmọ́ a mọ̀ pé it is not gonna be like that. Mo kí ẹ̀yin tẹ́tí darapọ̀ mọ́ wa. I don't want to strain too much in the comment, but every time Tibafe won't take call, I will put on my glasses and I will probably see a little bit better. Hold on, quick glass here, going to dirty. So let's clean it up. Lákọ̀ọ́kọ́, after our broadcast that lasted quite about 4 hours, 30 minutes, I received a call from Professor Akitoye. Tí noise background yẹn bá pọ̀ díẹ̀ jẹ́ kí n mọ̀. I can drop it down a little bit. Tẹ́ bá ń gbọ́ mi nínú comment section. Ẹ̀yin tí ẹ fẹ́ gbọ́ wa lórí MixLR, I'll see if it is possible even though the laptop is in the luggage because I want in transit. Koiki is always traveling in and out. So sometimes we have to have like a mobile studio. So right now, I'm not in the main studio. We are on the mobile studio. Mo kẹ́yìn èèyàn mi, mo kí gbogbo wa. Mo kẹ́yìn tẹ́ máa ń dúró pé kí ni wọ́n tún fẹ́ wá sọ. Bẹ́ẹ̀ ni, there's always a lot to say, especially in the contraction. Dizzy Man 123, good evening. Shegun Honorable, good evening. Mo kẹ́yìn ti Canada. Mo kí America. Mo kí United Kingdom. Ìlú tó kó gbogbo àpapọ̀. You don't want to miss the broadcast again. Ẹ má worry, ní Pariwo. This is a very light broadcast. Mo kí Yawa Mosun, Ogunmuyiwa, Clement, mo kí yín. The sound is good. So it's okay. The background noise is not doing any bad to it. Bàbá mi Prophet Ilekun Ayọ̀, wọ́n ní Koiki. Àwa ń gbáradì ní church wa. Bishop Adesina has returned back to Yoruba land after he came to see me yesterday somewhere in Africa. Muki Bishop. I'm going to open phone line because Bishop fẹ́ bá wa sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́, but apparently the broadcast ended. Now, before we go, because the first 20 minutes of any broadcast is important. After 20 minutes, some people will just diffuse. One in tó could make sense. Bàbá Akitoye ní kò sí nǹkankan tó ń jẹ́ orí olókun. I was shocked myself when I heard that it is not called orí olókun. Mo wá ní daddy kí ni wọ́n ń pè, because in tá ń gbọ́ ní gbogbo ìgbà ni pé orí olókun, which is what I'm hearing. Even though pé ó ti ń jẹ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bíbà, a máa ní káwọn designer wa kọ́ bá wa ṣe mí. Mo ní méjì, but nítorí luggage mi, when I was traveling down, I could not bring a lot. Mo dẹ̀ fi make sure pé mo di gbogbo oúnjẹ wa tí màá jẹ nígbà tí bá dé Africa. But mo ti gbàgbé pé Africa lóúnjẹ tó dá lọ́wọ́. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa. Bàbá ní in tí à ń pè ní orí olókun yẹn, German tó wá ní 1910. Mo ní a ní bàbá kan, bàbá ara tó mọyì ọmọ kò fi wá ṣeré. Ẹ bá mi kí bàbá Akitoye. Mo ní a ní bàbá kan, bàbá ara tó mọyì ọmọ kò fi wá ṣeré. Nídìí òyìnbó kankan tó máa wá sọ ìtànlẹ̀ Yorùbá fún wa mọ́. Nígbà tá ti ní bàbá tó mọ gbogbo nǹkan, tó dẹ̀ gbọ́dọ̀ sọ fún wa, ẹ̀mí ẹ̀ dẹ̀ máa gùn, bàbá máa pé 120. Torí bàbá ò níbi kankan tó ń lọ, bàbá ló máa declare Yorùbá nation nígbà tásìkò bá tó.
àìtí mú déètò torí gbogbo tẹ fẹ́ gbọ́ nísìnyí pé ó ti sọ pé bàbá ló máa declare Yorùbá nation níjọba ẹ̀ àwọn nǹkan ẹ máa ń ṣàn wá ní tí Koiki máa sọ tẹ fẹ́ fi lọ́ọ̀kì platform yìí. mo ní a ní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ kò fi wá ṣeré bàbá ara tó mọ iyì ọmọ. mo ní dádì orí wọ́n ní kò sí nǹkan kan tó ń jẹ́ orí olókun. wọ́n ní German tó wá ní 1910 as at 1910 ilẹ̀ Yorùbá lọ́sì ń pè bẹ̀ yẹn kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà 419 country. mo wá béèrè pé kí ni wọ́n ń pè é bàbá ní orí adé ni wọ́n ń pè é kò sí nǹkan kan tó ń jẹ́ orí olókun. ẹ wo bó ṣe change narrative yẹn pé n tí mo wọ̀ yìí orí adé ni kò sí tó ń jẹ́ orí olókun. mo wá ní ibo ni ọ̀rọ̀ olókun yẹn ti wá jáde tó fi ń pè ní orí olókun. wọ́n ní ibi tí wọ́n ti ń ṣe àwọn sculpture yìí tó ń pè ní ọjà olókun market ní 1912 no sorry ní 12th century 13th century 14th century ni wọ́n ti ń produce sculpture yìí brass. ọmọ tó ń pè ní 12th century màá ṣàlàyé fún ẹ níwọ̀n bá tó ṣe yé mi bí a ti bishop bá pè wọlé àbáwọn ọ̀jọ̀gbọ́n wàá lè take wa back pé ṣé àwọn èèyàn àbẹ̀ranko ló ń gbé nígbà yẹn tí wọ́n fi wá ní ká da igbó tó ń pè ní ancestral home wa ká dá sílẹ̀ kí Nàìjíríà máa operate for the next 1000 years. mo ò dẹ̀ fi ṣépè mo ò dẹ̀ fi sọ pé born bastard but logo wa nìyẹn ní bíbá. how can an Englishman that is 800 years ago ẹ ṣe gan àwọn tó mọ mass wọ́n ní Koiki 1912 is about 800 years ago ṣé nǹkan tẹ́ ń sọ nìyẹn ṣé mo right mo kí ọpẹ́ àwọn tíìmù akàn wọ́n ti ra ticket èmi ò fún wọn lọ́wọ́ ticket o ó ní òun náà fẹ́ wà nínú rally mo sọ fún kó má travel but tí bá ní kó má travel á dàbí pé Koiki wíwọ́n náà lọ London but ìlú tó lọ òun náà ti mọ bó ṣe ń lọ níbẹ̀ bá dúpẹ́ fọlọ́run ó ti ra ticket ó ń bọ̀ wọn lé fún rally warrior ni media tó ló jẹ́ warrior gidi àwọn dira dáadáa ẹ mọ̀ pé media náà gbọ́dọ̀ ní gbẹ̀tugbẹ̀tu lára má lọ dira mo kí gbogbo ẹni tẹ́ ti ń dira mò ń bọ̀ wá níbẹ̀ ẹ lọ máa dira bọ́ bá fún ẹ lọ́ṣẹ máa fi wẹ̀ bọ́ bá fún ẹ ní kankan máa lò ó kò sí kankan tó bàjẹ́ ju pé má jẹ́ kí èèwọ̀ tó sọ yẹn má jẹ́ kó bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ ká tó jáde jẹ́ kó sì wà lára ẹ ká máa fi jáde. bàbá ní orí adé ni wọ́n ń pè é German kan tó wá ní 1910 ṣé 1910 ni mo sọ yes is it 1910 bí a kì í lọ wá pépà yẹn ibi tí mo kọ sí wọ́n náà òun ló padà sí Germany nígbà tó wá ń dọkumẹ́ǹtì intora because ó ra díẹ̀ lọ òun ló wá pè ní orí olókun. mo kẹ́yìn yan wa Ìdòwú ẹni afẹ́ mo kẹ́ ẹ bá ń gbọ́ wọlé share button tí yóò ní bàjẹ́. Long live and the prosperity to Professor Adebanji Akintoye. wọ́n ní that is my local government in Ọ̀ṣun ẹ ṣé gan ni bàbá mi Ọláìwọlá tí yóò ní bàjẹ́ láíláí. Fúlàní ò ní jí yín gbé o torí ẹni tí Fúlàní bá jí gbé àmàmà wọ́wọ́ nísìn so that is just on that but bàbá wa ní wọ́n ti ń ṣe sculpture yìí ní 19th century ẹ jẹ́ n san data mi in case bishop bá fẹ́ pè mí àbẹ́ni tó bá fẹ́ pè tó bá mọ studio number kò sí nǹkan méjì tá à ń ṣe níbí ìbàjú pé à ń fi ẹ̀mí wa sílẹ̀ pé kí ilẹ̀ Yorùbá à ń jẹ́ kí ẹ̀mí wa máa wà attached to Yorùbá more than Nigeria a fẹ́ detach ẹ̀mí wa kúrò lára Nigeria torí Nigeria ìlú òfò ni ìlú janwe ni ìlú tí Britain create ni òun ni wọ́n ń pè ní Nigeria àwọn kan ní Nigeria nílùú òyìnbó juice la máa mu ní gbogbo ìgbà bọ̀ ní Africa omi liwa máa mu òrùngbẹ́ á máa gbẹ́ kò dẹ̀ da kórùngbẹ́ máa gbẹ̀yàn ó gbọ́dọ̀ ti ní omi yẹn kó máa mú púpọ̀ because of the weather. mo kẹ́yìn èèyàn wa lẹ́ǹkan sí mò ń bọ̀ ẹ jẹ́ ká sáré dé ọ̀dọ̀ bàbá wa olóyè ọmọ Adéyẹmọ. ẹ ti ń gbé pẹ̀lú wa
àdìfà ìgbà yìí àbáyíjà àṣẹ nǹkan jàmbá fún yín ọ̀rọ̀ yìí ni mò ń bá Sẹ́ríkì sọ̀rọ̀ làwọn ọmọ rẹ̀ yóò mọ̀ sí mi mo gba ìbọn yẹn lọ́wọ́ ìkan yọ àké àgbà ìkejì tún yọ ìbọn mi ìyẹn tiẹ̀ yìí ẹni bá wọnú fídíò yẹn tó ra fídíò wọn ó yin ìbọn yẹn sí mi ó yin kí tó lọ́bọ̀ yẹn mọ́ lọ́wọ́ kí ó tó lọ́bọ̀ yẹn mọ́ lọ́wọ́ ẹ bá gbọ́ fídíò pé àbí bàbá yìí àbí májíìkì ni bàbá yìí sọ ni Ìgbòho ní ó yin ìbọn yẹn sí mi àmọ́ mo lọ́mọ lọ́wọ́ ṣé wọ́n lè lọ́ ìbọn mọ́ Fúlàní lọ́wọ́ Ìgbòho ṣá Ìgbòho sọ bẹ́ẹ̀ ni tó ń tíyàn bá ń wo múvì ẹ wo bólóyè ṣe sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni tó lọ wo múvì ẹ mọ̀ pé tó bá dé museum bẹ́ẹ̀ ni orí olókun doesn't exist but òyìnbó wá pè ní orí olókun and that has been what we have been saying in tí mo ti ń sọ for how many years nìyẹn bàbá ló ṣe correct mi pé no orí adé ni kò sí kankan tó ń jẹ́ orí olókun orí adé ni tẹ́ ń sọ yẹn mo ní wàhálà máa dé báyìí o so nǹkan mélòó la lè change tá a bá ṣì wà nínú Nàìjíríà tá a bá gbìyànjú láti tètè gbéra ńlẹ̀ because the more tá a bá ṣì takú sínú Nàìjíríà the more ni wọ́n máa distort all this information tó jẹ́ kí a ti reverse wọ́n ti parọ́ fún wa since 1914 this is what Britain is good at destroyer ni Britain mọ̀ pé tẹ́ bá mọ̀ pé orí adé ló ń pè é tó bá mọ̀ pé culture ẹ in tó dájú in táwọn gbé wá it would have been the best but wọ́n fi jẹ́ ká mọ̀ gbogbo eléyìí that is why we have said many times trust England at your own whatever mo kí gbogbo alẹ́ nǹkan sí as we say do we need to exit Nigeria? Yes, mo kí ẹ ní gbogbo Lagos Island. Ẹ má bínú pé à ń jẹ data yín ẹ̀yin tẹ́ wà ń lé. It's quite expensive. Data wa expensive. Ẹ̀yin tí ẹ bá lè máa gbọ́ wa tá bá ṣe tán tẹ́ bá lè download it, that is fine. Ẹ̀yin tẹ́ bá ń wò ní live, a mọ̀ lóore torí pé gbogbo yín kọ́ la lè fún ní owó tẹ́ máa fi máa ra internet data. So we are grateful to have Yoruba people at home in Yoruba land. Àti lọ sórí Twitter space. Hopefully it will stable at the economy try láti connected. Mo kí bàbá wa Ọládàpọ̀ Ògúnmọ́lá wọ́n ní you say German chancellor the name and you say Britain is a destroyer. Clarity. Is Britain not the one that destroy our culture and language? German ló change orúkọ, Britain ló create Nigeria. Tí Britain bá fi sílẹ̀ tá ń jẹ́ Yorùbá, àá ti change narrative yẹn. Àti German, àti France, French, Portuguese, they were all fighting for this land tá ń pè ní Africa. Yes, Britain is a destroyer. Destroyer in the sense that wọ́n gbé ilẹ̀ yẹn, wọ́n gbé Nigeria lé lórí. But what I am saying is that from the discussion after tá ṣe program tán láàárọ̀ yìí, bàbá ní kò sí kankan tó ń jẹ́ orí olókun. German ló change orúkọ yẹn. Mo ní pé German ló change orúkọ wa sí Nàìjíríà ẹ gbọ́ mi dáadáa. Èèyàn kan send the VN sí mi ó lóun ò dé gbọ́ pé ẹnìkan wà tó ń pè ní King Charles rí. That is what we are talking about, information. Ó nígbà tóun gbọ́ Koiki media tóun gbọ́ àwọn media tó kù lòun ṣe ní understanding pé ibì kan wà tó ń pè ní United Kingdom tó jẹ́ pé àwọn lọ so wá papọ̀. It's not something that they tell you in the primary school. Ṣé wọ́n sọ fún yín ní secondary school? Ṣé o kọ́ ilé ní university? Gbogbo ń ta ti kọ́ lórí gbogbo Yorùbá platform ta fi lọ ń gbọ́. Many of you gbọ́n kankan bẹ́ẹ̀ rí throughout your 4 years, 2 years, 3 years at the university or in the secondary school. Because wọ́n gba history kúrò lára tó jẹ́ ká mọ̀. And the reason history ò ṣe lè stable ni pé because we are still inside one Nigeria. Tó bá jẹ́ pé a ti dá dúró ni history will be taught in Yoruba land and you will know everything that I'm talking in the last whatever years you have been in existence. But the fact that many things that ṣe mọ̀ nísìn in the last 5 years, in the last 10 years is due to the fact that the social media has been now able to communicate. I am live now. People are watching me in China. It was not like that during Baba Olowo era. Mo wà live nísìn wọ́n gbọ́ mi ní Adó Èkìtì, wọ́n gbọ́ mi ní Ọ̀ṣun.
wọ́n gbọ́ mi ní Africa country, wọ́n gbọ́ mi ní Morocco, wọ́n gbọ́ mi ní Italy. It was not like this many years back. And that is what makes it a game changer. Aki gbogbo èèyàn wa lẹ́ẹ̀kan sí. Yoruba nation now or never. It's either we have it now or we forget about it. And which one do you prefer? Èwo lẹ̀yin prefer? Do you want us to have a Yoruba nation now? Or you want us to forget it and continue to be called a fake country called Nigeria? Because Nigeria is a fake country. And Nigeria will never work. It does not matter how many things you say or what you hear. Triple DRS, thank you so much. This is the only platform where people learn. I learn a lot from many of you. Nítorí pé knowledge is something that is a continuous learning. And in the 5 years of this movement, we have all fought together, day and night, morning, afternoon, evening, back to back, not just on this platform, across every platform. Mo ṣe wo Àrólé Bàbá 1010. Inti Àrólé fi ṣe program, èmi ò tẹ̀ ní evidence, mo ò ní presentation yẹn. And that was a unique presentation. Àwọn 18 lọ vote. Go and watch Àrólé Bàbá 1010. 18 Yoruba people went to vote, and by the time they counted the vote, èèyàn méjì péré ni wọ́n sọ pé vote fẹ́ nìyẹn. Freedom for all, Abiodun George, mo kí ẹ brother mi ní Yoruba land. Ó dà báwọn èèyàn gbọ́n tí mò ń sọ. Mo ní programu Àrólé 1010, kẹ́kẹ́ cruise, mo kí ẹ, mo salute yín. Ó ṣe program that wọ́n vote níbì kan. 18 people decided to vote for one person. Ó máa wọlé kò ní wọlé, wọ́n vote fún. And eventually, nígbà tó máa ka ìbò yẹn, wọ́n néèyàn méjì péré ló vote. The question is, where are the remaining 16 people? This is why you cannot change any politician. You cannot change the criminal political system in Nigeria. When people say, go and vote, your vote does not count. And you know that, I know that. But why then are you pushing again that Yoruba people should forge ahead and contest for an election in 2027, knowing fully well that this election does not represent us as Yoruba people? Why are you pushing Yoruba people? Kí ló dé tẹ́ ń push àwọn èèyàn wa pé kó tún wá lọ vote fún yín ní 2027? Èyí tí wọ́n ti ń vote láti many years now, since 1999, it has not brought anything more than pain and disaster for our people. And when people are now arguing that, but that country, is it not the same set of people that will be in that country? The question is, we will have the same set of people in Yoruba land, but we will not have the same of criminal people running the government of Yoruba land in the future of the Yoruba country. That is the difference. Ìyàtọ̀ tó máa wà níbẹ̀ nìyẹn. We will have Sanwo-Olu still in Yoruba land, but we will not tolerate a criminal Sanwo-Olu to represent us as our governor or as our politician in the future. Because it does not matter. In South Korea, their president has now been called after he declared a state of emergency, martial law. So don't let magic Mofes Masonyibo need as much of this program tí mo fẹ́ ṣe lálẹ́. Torí àwọn program kan wà, a máa sọ̀yìnbó, àwọn kan wà mo fẹ́ direct ẹ̀ kó wọ etí ẹ̀ dáadáa. Even tí Yorùbá mi ò bá dán mọ́rán, mo fẹ́ jẹ́ kó sì gbọ́ kó wọnú etí ẹ̀, kó wọnú etí ẹ̀, kó wọnú etí ẹ̀. Torí púpọ̀ nù yín jẹ́ fi wọ̀n ẹ́. Okay, kọ́ọ̀lù kan tí ń bọ̀. Wo sori púpọ̀ nù yín cotton bud ti wà létí yín, òwú ó ti wà nú etí yín, so a gbọ́dọ̀ bá yín yọ kúrò. Ọmọ tó ń pè ní cotton bud òun lélẹ́yìí. Àṣàkẹ́ ni wọ́n ti gún etí yín fi gbọ́ràn. So èmi ni máa bẹ́ẹ̀ yọ gbogbo ìdọ̀tí etí ẹ tó ń pè ní Nàìjíríà, máa bẹ́ẹ̀ fàyọ. Àwa gbé ti ilẹ̀ Yorùbá, a máa gbé sínú ẹ̀ díẹ̀díẹ̀. Torí púpọ̀ nù yín mọ tó ń pè ní Nàìjíríà, disaster ní Nàìjíríà. Tó o bá ń ṣe disaster ni, mọ̀mísí mi ò gbọ́dọ̀ sá lọ sí London ní 90s. In the 90s ni mọ̀mísí mi ti wà ní UK. Tó bá jẹ́ pé Nàìjíríà ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ fún wa, kò jẹ́ kí mọ̀mísí mi sá kúrò. Kó filẹ̀ Yorùbá sílẹ̀ tó ń pè Nàìjíríà, kó wá lọ máa gbé lókè òkun, kó lọ máa ṣiṣẹ́. Iṣẹ́ yẹn ló wá faṣẹ́ yẹn ó ń ṣe two shift. Ó faṣẹ́. Ó kọ́kọ́ mú ẹ̀gbọ́n mi tó jákọ̀ọ́bí wa, ó mú yẹn lọ London. Nígbà tó yá o tó di bí ọdún mélòó kan, ó tún towó jọ nítorí pé wọ́n ń jalè nílùú òyìnbó. Ìwọ tó bá jalè
ọwọ́ ìjọba ṣì máa mú ẹ níjọ́ kan. But olè ni wọ́n ń jà ní Nàìjíríà ni èèyàn kan ṣe máa dé níjọ́ kan akọ̀dí olówó gbàkà. Tẹ bá béèrè pé níbo ló ti rówó, wọ́n á ní shut up. Ọmọ Yorùbá tó fẹ́ rere fọ́mọ Yorùbá. ìyẹn làwọn tó wà nílùú òyìnbó iṣẹ́ tá a bá ń ṣe yẹn la máa ń towó yẹn jọ. So nígbà tó towó jọ wọ́n máa ń dá àwọn àjọ kan, àwọn tó tẹ̀ wà lẹ́sí hospital ọlọ́ọ̀bá ń kí àwọn yẹn wọ́n mọ bó ṣe ń dá àwọn àjọ yẹn 200 èèyàn mẹ́wàá 500 nítorí wọ́n máa ń sanwó tó dáa fún wọn. So wọ́n máa ń dájọ́ àjọ yẹn lọ́ fi mú púpọ̀ nínú yín wọ London ọmọ wọ́n ti ní kí n má ṣe pé àjọ yẹn òun ni wọ́n ní kó fi bá wọn ralẹ̀ kó kọ́lé tó gbẹ́sẹ̀ lé tó ní àǹtí mi send owó tó tó yìí mo dẹ̀ béèrè owó school lọ́wọ́ ẹ̀ níjọ́ yẹn kò fún mi lówó school. Àjọ ni àjọ yẹn dé làwọn bàbá wa ń ṣe láti ilẹ̀ ẹ mọ àwọn bàbá alájọ wọ́n máa wá sí shop wá collect owó wọ́n wá destroy ilẹ̀ Yorùbá títí kan banking system wa wọ́n jẹ́ kí ó gbérí wọ́n gbé fáwọn ọmọ Ìgbò. Wọ́n destroy banking system tí ọmọ Yorùbá set up tí a fi ń operate nínú Nàìjíríà. Wọ́n gbé gbogbo ẹ̀ wọ́n gbé fún Haúsá wọ́n gbé fún Fúlàní wọ́n dẹ̀ gbé fún àwọn ọmọ Ìgbò. Àbí bó ṣe ṣẹlẹ̀ kọ́ nìyẹn. ṣé wá rò pé ọmọ Ìgbò tó tọ́ gbé fún yẹn ó máa nífẹ̀ẹ́ àwọ̀. In tó jẹ́ kó jẹ́ economy base ilẹ̀ Yorùbá wọ́n fàyà wọ́n destroy ẹ̀ ó wá di pé àti jẹun àti mu ó di gbàsígbòsì. Ẹni tó bá fún 50,000 báyìí tó bá fún 10,000 á máa ṣe rábàbà fún ẹ. 50,000 yẹn ó jẹ́ kó jẹ́ 50 million naira tó jẹ́ ọmọ Yorùbá kọ̀ọ̀kan máa nílẹ̀ àkáǹtẹ̀ tó bá jẹ́ pé Nàìjíríà ń ṣiṣẹ́. But tá a bá délẹ̀ Yorùbá tán lágbára àwọn tó nílẹ̀ Yorùbá the ancestral land ó nídìí láti máa tọrọ owó lọ́wọ́ anybody. Kí ló fẹ́ tọrọ owó fún? Nígbà tó bá ń ṣiṣẹ́ tó ń produce nǹkan kan níbi tí mo jókòó sí nísìn oríṣiríṣi nǹkan ni mo lè fún yín as an example tó ń produce. In tí mo fi nu gíláàsì mi nísìn ara tó ń produce náà ni pépà lásán ni wọ́n kọ́ ọ̀gbọ́n kankan lé lórí sódà tó bá ti fi nu gíláàsì yẹn á clean ẹ̀ dáadáa. Ṣé a lè ṣe gíláàsì nílẹ̀ Yorùbá? Ṣé a ní raw material tó fi ń ṣe glass? Ẹ dá mi lóhùn nítorí a ti gbọ́ olùwà gíláàsì rí níbo ló wà lénìí ó ti lulẹ̀ bí àṣà bàbá Tinubu. Èmi ló kàn ẹ lọ gbọ́ àròlé tẹ́ntẹ́n. Tinubu ó ní mo ti sin gbogbo yín tán ó ní eléyìí dàpọ̀ eléyìí tí kò bá ń ṣèmi kò lè di gọ́fúnà. Wọ́n bí Tinubu tó máa sọrú statement bẹ́ẹ̀ nígbà tá a bá délẹ̀ Yorùbá because a fẹ́ system tó ń ṣiṣẹ́ a fẹ́ kéèyàn kan sọ pé èmi lèmi sọ ẹ́ dèèyàn báyìí. Tèbí kan tí gbogbo yín fi ń lọ́ọ̀fù Tinubu nìyẹn. Òun ló sọ wọ́n dèèyàn báyìí òun ló sọ wọ́n no ìlú ló máa sọ gbogbo wa dèèyàn a ní dèèyàn kó sọ wá dèèyàn. Nígbà tí mo dé UK mo ò ní di MP mi kó sọ mí dèèyàn mo ò ní di gọ́vnà mi kó sọ mí dèèyàn. System tó set up ló ní Koiki ṣó lè faṣẹ́ mo ní mo lè faṣẹ́ irúṣẹ́ wo ló lè ṣe mo ní mo kàwé púpọ̀ ṣé mo lè ṣe kitchen porter. Nígbà tí mo ṣe kitchen porter mo fi ra mọ́tò ní London mo fi tọ́jú ìyàwó mo fi tọ́jú ọmọ. Ṣé wọ́n lè fi kitchen porter ṣó lè fi tọ́jú ọmọ àtìyàwó nínú Nàìjíríà lẹ́nìí? Kitchen porter ni mo sọ o. Mo sọ pé ìwọ tó ń jalè ní báǹkì. Oníyàn kan mo forúkọ bò láṣìírí lára àwọn báǹkì yín ni nígbà tó jalè tán ó ra odindi ilé sí Amẹ́ríkà. Ẹni tá a mọ̀ ní gbogbo yín mọ̀yàn tó jalè bẹ́ẹ̀ rí má máa sọ pé ó mọ̀ wọ́n. Òun ṣèmi ni mo mọ̀ personally but ẹni tó mọ̀ wọ́n tó sì àti sọ fún mi pé ẹ̀bí ó ṣàyẹ ó mọ bó ṣe ń lọ olè ajíbo olè ó wá dá Amẹ́ríkà ó wá ń bùgá báyìí ó bùgá sáwọn tó ń faṣẹ́ tó yẹ pé tó bá ti lọ látàárọ̀ báyìí 12-hour shift owó mortgage wọn báyìí ó ń pile up ní tó bá miss 1 month tó tètè catch up wọ́n máa gbalé mọ́ ẹ lọ́wọ́ ó lè tẹ́ni yẹn jà nínú báǹkì yín ṣé ń dárúkọ báǹkì yẹn jẹ́ ìṣèbó láṣìírí ìkànnà àwọn báǹkì yẹn ni ó lè ló jà nínú báǹkì yẹn ó ra ilé eléyìí ń ṣe àwọn big people just small person nínú banking ó mọ èèyàn bẹ́ẹ̀ náà náà má máa sọ pé ó mọ èèyàn bẹ́ẹ̀ ó lè mo kí ẹ Tony Ages ó lè ajíbolè ó lè àwa máa wá dé wá máa béèrè pé tó bá wá fúnyàn ní £10 àwa máa wo £10 yẹn wọ́tẹ̀ náà wà táwa London à ń fúnyàn ju 10,000 naira lọ no ṣé o mọ̀ pé 10,000 naira yẹn èèyàn bíi 20 la máa ń fún 10,000 níbí 10,000 lọ́hùn 10,000 níbí. Ìyá mi kan pè mí wọ́n náà láti delete nígbà tó fẹ́ send owó sí mi mo wá ní ẹ send ẹ through len5 wọ́n ní mo ti delete ẹ mo ní ṣé kò sí mọ́ mi wọ́n náà ti send owó títí àwọn gbàgbé pé ìjọ kan wà àwọn gbọ́dọ̀ san car insurance àwọn.
irú system tẹ fẹ́ nìyẹn. System tó máa jí lóru ní Nàìjíríà tó máa dolówó lọ́sàn-án olè ṣé bọ́ ṣe ń ṣe ní China nìyẹn. Olè jalè ní China wọ́n máa gé orí ẹ, jalè ní Saudi Arabia wá forí ẹ bẹ́ ògún. ṣé o mọ̀ pé wọ́n ń bẹ́rí èèyàn sóògùn ní Saudi Arabia? ó mọ̀ alájà tí máa ń sọ fún yín gbogbo ní Saudi Arabia for more than 20 years. Ọdún ẹ̀ wà níbí báyìí o tó bá fẹ́ kí n play. Ó ti dé sílẹ̀ Yorùbá ó ń kiri ọjà ta ni mọ̀ sí mi ní kí n má ṣe pé ẹ ṣáà jẹ́ kí n calm down. 20 years ló bẹ́ẹ̀ mi ṣe gbé ní 27 years ní UK kí wọ́n á dé kí wọ́n á kiri ṣèbí torí pé àwọn ìlú kan sàn jura wọn lọ ni. How can somebody live somewhere for 20 years? Kò ń ṣe pé wọ́n ṣògùn fún no system ò dánlé ni ó ti fowó ránṣẹ́ títí bọ́kọ ṣe ń jẹ owó ló yẹn fẹ́yàwó mi tiẹ̀ nígbà tó máa délé kò gbá kankan. Ó ní ẹ̀gbọ́n mi Koiki ó nífẹ̀ẹ́ mi tó àti olóyè Ìgbòho. Àwọn yẹn dúró fún rálì ni àwọn yẹn dúró fún rálì pé tí rálì dé báyìí káwọn bọ́ sójú títì ìwọ sọ pé ò jáde má jáde. Wọ́n náà ń kiri ọjà nísìnyí kọ́ ba lè jẹun kọ́ má máa lọ gbé ẹ̀hẹ́mọ̀ káwọn sọ̀rọ̀ àlùfàǹṣà níbí báyìí kọ́ má lọ máa gbé ìsàlẹ̀ sílẹ̀ káwọn ọkùnrin máa gbasi kọ́ máa fi gbowó dignity. Somebody that live mo ní Saudi Arabia yẹn àṣírí Saudi Arabia ò lè rí nítorí pé o kò lọ sí Mecca o lọ fún hajj o lọ fún umrah. Ọ̀rẹ́ mọ́mísí mi kan ti lọ rí tí dọ́kúmẹ́ǹtì wọn sọnù níbẹ̀ tí ojú wọn rí after tí gbogbo àwọn tọ́jú ọlọ́ ti padà sí London nítorí pé o máa ń take process kó tó lè issue biometric ẹ̀ padà fún ẹ tó bá ti sọnù o máa ṣe sùúrù ni because wọ́n gbọ́dọ̀ verify pé ṣé kò ń ṣe fraudulent people ní Nàìjíríà tó sọ pé èmi lélẹ́yìí gbogbo wa la mọ Olúwọlé náà àwa la mọ̀ nípa dọ́kúmẹ́ǹtì jù àwa Yorùbá ni báwọn Ìgbò ṣe ń ṣe drug làwa náà ṣe dọ́kúmẹ́ǹtì ó yẹ yín náà kí lẹ sọ Prophet Lekun Ayọ̀ wọ́n ní you are right someone close to me share 110k yesterday to 25 people so tó bá wá fún yàn kan ní gbogbo owó yẹn báwo làwọn 24 tó kù ṣe máa survive ṣé o mọ̀ pé ẹni tó bá fún ní 10,000 á tẹ̀sí gbádùn fúnjọ́ méjì ó lè padà wá níjọ́ kẹta o kó tún wẹ́ lòmíì lọ. Mo kí brọ́dà mi Ṣẹ́gun mo kí Daniel Akínyẹmí mo kí bàbá mi Mojid Ìdòwú Akíntọ́lá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kíyín mo kí àwa Àjọkẹ́ Jésù gbogbo Ifọ̀ àmúlákà àwọn Ifọ̀ àwọn yẹn ní Koiki bàbá yóò tí announce mo ní kò tí announce bí kọ́ ni máa announce àwọn èèyàn prepare mo ní ẹ lọ máa bọ Ògún kẹ́ bọ Èṣù àtògún méjèèjì yẹn tó jẹ́ ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ nísìnyí o mo bá ọmọ àlè Yorùbá sọ̀rọ̀ mo bá Fúlàní sọ̀rọ̀ ọmọ ògidì Yorùbá máa bọ Èṣù kó dẹ̀ bọ Ògún kádẹ̀ fi tó kù sílẹ̀ fọlọ́run Jésù Kristi àtànábì Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí ẹ brọ́dà mi Olúfọlábí Adéníyì. A ní ìrìn àjò Yorùbá nation bẹ́ẹ̀ ni international tifti ITT MK Abiola bàbá olè àwọn Fúlàní padà pa náà ni kò ń sọ̀rọ̀ ẹ̀rín MK Abiola criminal olè wọ́n padà pa náà ni ó náwó sí gbogbo northern part of Nigeria farm tó nílé ní àìmọye hectares wọ́n ti pín mọ́ra wọn lọ́wọ́ wọ́n bí àwọn ọmọ Abiola dá kọ́ lọ sí north kọ́ lọ máa jà fún bàbá wọn pé bàbá wọn ní ilẹ̀ níbẹ̀ wàá bẹ́ orí wọn sógun lọ́hùn ni àwọn náà ti ya mọ̀ gbogbo tí bàbá wọn ní north wọ́n ya yáfẹ̀ fún wọn lọ́hùn gbogbo ìdààmú tí Tinubu ń ṣe nísìnyí tó ń lọ ń ṣe sí north òun àtọmọ ẹ̀ wàá padà pa wọ́n náà nítorí pé northern Fúlàní bàbá wèrè ni wọ́n dáràn ni wọ́n mo kíyà mi Adébímpé Adéfìsáyọ̀ mo níbí báyìí láti máa kọ́ ọgbọ́n gbọ́ ilé tí mo fẹ́ sọ yìí jàre jẹ́ mú ẹ débẹ̀ mo kíyà wa tí. ìdáhùn bẹ́ẹ̀ wọ́n yìnbọn sí nílé. wọ́n yẹ olóyè wọ́n yìnbọn sí àbí olóyè wa náà ń lọ́bọ̀ ọmọ lọ́wọ́ ṣé wọn náà lè lọ́bọ̀ ọmọ Fúlàní lọ́wọ́ ó máa ṣiṣẹ́ débẹ̀ ni. òkè tí Fúlàní bá pàdé ẹ nísìn tó bá pàdé ẹ lọ́nà tẹ́ bá jọ pàdé ṣó lè sọ fún Fúlàní kó mú òbọn ọwọ́ ẹ̀ wá fún ẹ ṣó lè command Fúlàní pé ìbọn ọwọ́ ẹ̀yẹ ó yà gbélẹ̀ jókòó síbẹ̀ yẹn àwọn ọba gan ní gbẹ̀tugbẹ̀tu mọ́ wọ́n pa ọba mẹ́ta ní ilẹ̀ Yorùbá ṣé ọba yẹn wọ̀nà ní wọ̀nà pé sọ́nà dalé ní tó ìyàn á máa ṣẹ́kọ̀nà ìyàn á máa ṣẹ́kọ̀nà ìyàn á máa ṣẹ́kọ̀nà
wọ́n send fídíò kan sí mi mo ti gbọ́ arákùnrin yẹn rí bọ́jọ́ tó kọ́kọ́ ṣe fídíò ẹ̀ bí ìgbà tó ń fi lárúbáwá sọ̀rọ̀ ni láti Saudi Arabia ẹgbọ́n tó sọ nísìn pẹ̀lú òyìnbó farabalẹ̀ kó gbọ́. Assalamu alaikum, hello ladies and gentlemen. Wa alaikum salam. With Nigerians. I ask Allah, Allah, Allah. I say, mo ń bọ̀ ní sùúrù mo fẹ́ jẹ́ ká gbọ́n tó sọ dáadáa. máa délẹ̀ lórí olúwọ̀ tó náà délẹ̀ lórí yẹn ìwọ lò ní bá wa délẹ̀ àwa máa délẹ̀ lórí ìwọ tó rò pé jẹ́ kí ilẹ̀ lórí yẹn wá sí ìrìnsẹ̀ ìwọ lò ní bá wa délẹ̀ torí àwa máa délẹ̀ lórí lágbára àwọn tó láyé tó lọ́run. a ní dákẹ́ a máa lu irin yẹn títí a máa lù ú. Salaam alaikum ẹ̀yin èèyàn wa clan B ẹ má bínú. Mo like soundtrack ẹ jẹ́ àlọ́sọ́dọ̀ Bishop Adesina our money man our financial ìyá mi Sherifat Agbabi Akamuki Bishop ẹgbọ́n sókè à ń gbọ́ yín. ẹkú iṣẹ́ takuntakun ètò nìyẹn Koiki, thank you. ẹ má yẹ kí n sọ gbogbo ń tẹ fún mi lánàá torí ẹ fún mi láwọn nǹkan tó pọ̀ gan àwọn oúnjẹ kan wà tẹ jẹ Bishop gbé mi débẹ̀ Bishop Adesina ẹ má yẹ ká sọ yẹn mo ṣe ń gbádùn àwọn kankan tí mo gbé wálé ẹ mọ̀ pàwọn àjẹbọ máa ń di ẹrù wálé ni mo make sure pé mo gba nylon bag lọ́wọ́ Bishop tí wọn náà bá lọ pàtí Nàìjíríà ṣé òun mú nylon bag dání tí ó tó wojú mi tó máa di àmàlà tó máa di gbogbo ẹ̀ sílẹ̀ èmi náà dín nǹkan lọ́lé ẹgbọ́n sókè Bishop. káwọn èèyàn wa ní kékeré máa jáde díẹ̀díẹ̀ kọ́ máa jáde irú bẹ̀nẹ̀ yẹn ojú títì wọn ibi tọ́kadà ń gbà yàtọ̀ síbi tí mọ́tò ń gbà ètò everywhere. Bishop ẹ ti fẹ́ gbé mi débẹ̀ o Bishop ẹ máa sọ̀rọ̀ lọ mo fẹ́ lọ mú kọ̀ọ̀kan wá intense yẹn ẹ mọ̀ pé mi náà ti wà mo gbọ́dọ̀ lọ sí African country kí n wà civilized àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yà ẹ máa sọ̀rọ̀ lọ mò ń bọ̀ mo fẹ́ mú kọ̀ọ̀kan wá. bí o tiẹ̀ lówó gun aeroplane lọ Amẹ́ríkà ọ̀ lọ Europe wá owó mọ́tò kọjá bọ́dà kó tiẹ̀ lọ́jọ́ kan ọjọ́ méjì ní Benin kó padà wọ Nàìjíríà ọpọlọ ẹ máa change wàá mọ̀ pé inú òṣì inú ìyà lẹ wà níbi oko ẹrú lẹ wà you are not exposed at all ṣebí Yorùbá ni wọ́n níbẹ̀ nìyẹn Yorùbá ni wọ́n ìfàdí fàfà àwọn tó kó wọn lẹ́rú French ni àwọn ń sọ àwa ń sọ òyìnbó bọ̀ Yorùbá ni wọ́n tẹ̀ bá sọ Yorùbá wọ́n sọ Yorùbá sí padà ọmọ Yorùbá ni wọ́n bọ̀tọ́ bá English ni wọn ò gbọ́ díẹ̀díẹ̀ bọ̀ French làwọn ń sọ bọ̀tọ́ ọpọlọ wọn ò wọn ọ̀jà náà kọ̀rọ̀ wọ́n tò ìlú wọn ẹkọ́nọ́mì wọn ó ti wá tún níláárí ju ẹkọ́nọ́mì Nàìjíríà lọ ọmọbìnrin ègún mélòó lẹ fẹ́ kó wá máa ṣe houseboy fún yín ní náà ọ̀kan lè wá bí láéláé àbí kẹ́yìn àwọn èèyàn wa gan ló wá lárí lọ fàṣẹ kọ́ lè fi sẹ́fà wọ náírà padà. Bishop Adesina ṣé ń gbọ́ mi ṣé Bishop ń gbọ́ mi ẹ̀yin lè má rí mi bí ọ̀tẹ̀ bá ní another phone èmi náà wá wò pé mo gbọ́dọ̀ débẹ̀ o ní bá lọ ra ẹni tí máa gbé sórí akoto tí máa gbé sórí torí mo like ọ̀kadà gan abẹ́rẹ́ rí báyìí. Bí ẹ dàgbò lórí ọ̀kadà. má dé tó bá wà ní tó bá dé Benin Republic ikú pa ẹ́ ọlọ́pàá máa mú ẹ délé ọlọ́pàá lẹ́jọ́ máa délé. ọlọ́pàá and you know funny thing ọlọ́pàá tó máa mú kò gbé bọ́dá ní o ò ní ìdásí sá lọ kò síbi tó sá lọ I mean so organized. Now wèrè kan láàárọ̀ yìí tó ní òun gánjá Yorùbá tó ní wọ́n di mákẹ́tì ìlú ọ̀nà di mákẹ́tì Yorùbá ọ̀nà di mákẹ́tì Nàìjíríà. ok ṣé ta ló fẹ́ mákẹ́tì Nàìjíríà fún báyìí. Because now ọ̀rọ̀ kan la sọ lẹ́sìn is it a lie? It's not a lie. Why are these people living in lie and denial? Their life is falsehood. The root is falsehood. Okay, Nigeria, for Benin, Benin has constant light. They regulate that light. But Nigeria don't want to know. Okay, are we demarketing Nigeria for saying that truth? Nínú Nàìjíríà wà báyìí kò sí nọ́mbìbà láti ìgbà tí mo ti dé we are on gel láti ìgbà tí mo ti dé for no reason and they will come and give you bill to pay for darkness.
And we are saying that, and a madman is the one that we say we are demarketing Nigeria for saying that. There is something pathetically wrong with Nigeria system, Nigeria politicians, and people defending Nigeria. Something pathetically wrong with them. Something pathetically wrong. Nígbà tí mo wá ìdí kí ni ìtumọ̀ ganja Yorùbá tó ń sọ ganja when I research was ganja torí mo kọ́kọ́ ń ro olórí burúkú ló bá Koiki fà lórí ó gbé Koiki dìde lórí show tí Koiki sọ̀rọ̀ báyìí. Ẹ mọ̀ túmọ̀ ganja ni. Ganja means senseless. Wow. So when he say his name is Ganja Yoruba, he say senseless Yoruba. That's his name. That's what he's trying to portray. So he's not a Yoruba Omo Fulani. Wow. Because any Yoruba doesn't think Omo Fulani. So that's what he's saying. Senseless Yoruba. That's his name. Ganja Yoruba. That's the reason everybody I want to fight both of cannabis. Everybody want to become senseless. Become senseless. So, I want me to talk about one ganja, or the ganja. Senseless. Wow. That's the meaning. That's the meaning. So, I want Fulani, Ilu Baba, and one the market. Anti-market in Nigeria. I can't understand that. The anti-market in Nigeria. She country in Nigeria. Anti-market. Ta ló wá fẹ́ market yẹn fún báyìí pẹ̀lú irọ́ yẹn ta ló fẹ́ market ṣé wọn gbogbo fraudulent kìíní tó ń ṣe kiri tí media gbé káàkiri is it a lie? Is it a lie? Is it a lie? So there is something pathetically wrong with them. There is something pathetically wrong. We have mad people in public office in Nigeria, and that madness has spread over the people that are eating from them. You know, madness is toxic. It's toxic. Wèrè máa ń ràn. Tó bá gbé ọmọ tí wèrè, tó bá tọ́jú ọmọ yẹn fóṣù mẹ́fà, ọmọ yẹn máa bẹ̀rẹ̀ sí behave like wèrè. Kò lè gbádùn mọ́ títí tẹ bá gbé kúrò tẹ máa fi train ẹ̀ dàgbà. Ó máa ní characteristics yẹn, ó máa jẹ sometimes. Ọmọ yẹn ò yá wèrè o, wọ ẹni tó tọ́jú ẹ̀ wèrè ni. It's part of law in psychology. It's not psychoanalysis. Psychoanalysis theory is a theory of influence. There are two ways in which you get internalized. You can get internalized through influence, and that is the one I talked about. And the second one, you can get internalized through genetic heritage. So, o lè jáì fún ìyá ẹ̀jẹ̀ láti ara wípé láti inú ẹ̀jẹ̀ wípé òun ló bí ẹ. O tún lè jáì fún ìyá ẹ̀jẹ̀ láti wípé òun ló tọ́ ẹ. Tí o bá ń ṣe òun ló bí ẹ tó bá tọ́ ẹ o lè já fún ẹ̀jẹ̀ wípé òun ló tọ́ ẹ ó máa influence ẹ. O tún lè já fún ìyá ẹ̀jẹ̀ láti wípé òun ló bí ẹ láti inú ẹ̀jẹ̀. Fún wípé that is it's called psychoanalysis theorem. Two type of theorem of psychoanalysis. Okay. So àwọn tó ń jẹ lábẹ́ Nigeria will behave as much as people ruling Nigeria. It's normal. Okay. So ganja baba ganja okay, brother Olúbùnmi Adéwálé. Ara àwọn tó ń jẹ lábẹ́ Nigeria nìyẹn, so kò ní ṣòro láti mọ̀ pé wọ́n di market ìlú irọ́ ìlú bàbá ẹ̀. Okay. Bishop. Let me give other people to talk. Thank you so much. That is Bishop Adesina. You know, brother mi Olúbùnmi, many of you don't know me, but at least prior before we started this, I was not somebody that was not accessible to people. One of those that had access to me sometime, I believe, between 2015 or thereabouts, or before 2018, brother mi Adéwálé Olúbùnmi àjọpàdé ní àdúgbò kan l'Ékòó, just like many people that I was able to engage before we started this campaign for Yoruba Nation.
Why did we start the campaign? Saleni to le explain kí ni reason that she start the campaign Yoruba Nation. That she tẹ̀lé Baba Akintoye. But before we do that, because Bishop pè lẹ́ǹkan, a fẹ́ gbọ́ nǹkan kan lẹ́ǹkan prior before Bishop made the call. Mo fẹ́ ká padà ká lọ gbọ́ video yẹn. This man did one video before. So Many of you might recognize his face, as you can see in the phone. He had a video that he talked about God in Arabic. God, please divide Nigeria. God, Ya Allah, Ya Allah. Muke, Baba Misaliu, Baba Tunde, Mr. Bamidele Muhammad. Muki awa, ayi Baba wa, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Mr. John David, muki gbogbo àwọn èèyàn wa. Mr. Deoti, muki yín. Ẹ rántí pé arákùnrin, you must have seen a video of him before. Tó ń sọ Arabic. A ṣe láti wá àwọn èèyàn tó bá wa translated. What he was saying then was, God, please divide Nigeria. He has done another video again. And this time around, he decided to speak in English. This is not an AI video. Because artificial intelligence, that means somebody can do a write-up. Why there is jẹ́ write-up yẹn kó convert sí video. Mo kí ìyàwó Adébímpé Adéfìsáyọ̀, Taofik Ọlátúnjí Lawal, mo fi tọ̀wọ̀tọ̀ mo fi dárúkọ yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìlá Ọ̀rọ̀gún. Mo kí wa ní gbogbo ibi tí a bá wà across every part of Yoruba land. Fulani will snatch the land tí a bá refuse to defend the land. Eshegon Mr. Adewale wani, I was simply because wonders Fulani, the non-indigenous, want to snatch our land because the land is a beautiful land, is a prosperous land, is a land that gives us everything. Let's listen to this man. Only Allah share Nigeria into 4 parts: Oduduwa, Hausa, Biafra, Ijaw. But some Nigerians do not want fẹ́ kí Nigeria kó pín. Ọ̀pọ̀lọpọ̀ wọn kò ṣe pé wọ́n ń jẹ nínú Nigeria, but wọ́n kò like bí Nigeria ṣe wà yẹn kó wà bó ṣe wà. Wọ́n rí kankan tó ń ṣe Nigeria. Hello, ladies and gentlemen. I'm talking with Nigerians. I asked Allah. I said Allah to share Nigeria into 4. Allah share Nigeria into 4. Let's everybody relax. We don't have any time till we are killing everybody. If Habinda, what happened in Edo State, if it happened in northern Nigeria, it happened that they kill Igbo people or they kill any southerner, the story will be different. The story will be different. You know, Igbo people with propaganda. Small time they say Muslims are killing Christians. It happened that it happened in the north side. I have one of my previous video that I said about that it can't happen real. You understand? So we don't want any issue. May Allah, I say God, may God share Nigeria into 4 parts. May you give your Biafra 5 plot of your land. You carry JJ, go. We don't get issue with you. Niger Delta, you get oil, get resources. May God give you your own creek. Carry your creek, go. JJ, no fight. Yoruba people, Allah don't give you blessing of sea. You have seaport, you have resources. Carry your resources, alhamdulillah, carry them, JJJ, go without sharing of blood. Very simple. We are deceiving ourselves every time, one Nigerians, but we are not one for our... Egbo statement here, we are deceiving ourselves by calling ourselves one Nigeria. Some people now they're watching, but their prayer is that Inter and Sheikh could be bossy. So even when they understand, one more that you pay, there is nothing called one Nigeria. Mo kí bàbá wa Ọládùn ní orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Mo kí ìyá mi Afọláṣadé Deborah tí mo fi tọ̀wọ̀tọ̀rọ̀ dárúkọ Ọlágúnjú. Ṣé ń bá mi kí ìyá mi gbogbo àwọn ìyá wa dáadáa, ìyá wa Comfort Ọlágúnjú. Mo kí ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà. Mo dúpẹ́ lọ́wọ́ mọ́mì wa tí ó tọ́jọ́ mẹ́ta tá ti gbúrò wọn. Just like many people get tired and fed up. Ọ̀pọ̀lọpọ̀ yẹn were tired and fed up during the course that the direction that the movement was going, they were confused, they were not sure, especially nígbà tí Janwe Kukute, ẹ mọ̀ Kukute yẹn, ẹ mọ̀ Kukute,
mo ń try láti rántí bó ṣe máa ń gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ẹ mọ̀ pé tíyàn bá rántí nǹkan bí ẹrú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. According to the time èmi lọ́lọ́run fún bàbá dìbọ́nkà àti gba orílẹ̀-èdè wa ẹ máa jó ẹ máa yọ̀ àmọ́ òfin dárúkọ ẹ ní Jesus is Lord ó jẹ́ pé mo mọ orúkọ ẹ máa jó ẹ máa yọ̀ àti wà lórílẹ̀-èdè wa èmi lọ́lọ́run fún Azeez Shakiru mo kí ẹ. bá a ṣe ń sọ̀rọ̀ títí di wákàtí a sì láwọn tó ń tẹ̀lé. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n kọ̀ òpódà nígbà kí ló ń pa Mudashiru lẹ́rìn ìyá wèrè mo kí ní Abidjan ìyá 2x2 bá ṣa sísítà mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó fẹ́ fún lọ́rùn pa torí pé ó fún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní wàhálà ṣe tó pọ̀ ìyẹn náà wá fún lọ́rùn dáadáa kò fi lọ́rùn lẹ̀ ìyá wèrè kùkùté 2x2 mo ò mọ bí ọpọlọ àwọn èèyàn ṣe yòrò ìyá yẹn ló mú gbogbo ìrìn àjò ó dá síbì kan bọ Ọlọ́run ò bà ìrìn àjò yẹn jẹ́ nígbà tí bàbá Kítóyè tó ní ẹ fi sílẹ̀ tó náà lọ́lọ́run fún ẹ̀yẹn fi sílẹ̀ ẹ jẹ́ a máa bá ìrìn àjò yẹn lọ so mo kí ìyá wa yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti dùn yàn nú lẹ́ni kò ń ṣe mi lẹ dùn nú àwọn èèyàn máa rò pé bí ata bá ní kọ́ sọ́pọ́ọ̀tì bí a ti máa jẹ ní mọ́mí wa yẹn lórí show ó ti pẹ́ tó ti bí àwọn ọ̀tá ìgbọ́ program mọ́ nígbà tí gbogbo ẹ ti sú wọn understand gbogbo ẹ show everybody it's understandable orí live show tá à ń ṣe lọ tí mo ní a fẹ́ ra fóònù fún yàn kan pé ká yọnu owó tó wà ńlẹ̀ nìyá yẹn wá sọ fún mi pé àwọn èèyàn tẹ́ ń pè mí sí comment yẹn ni pé Mr. Koiki yàn kan béèrè lọ́wọ́ yín mo lè confirm pé wọ́n send 400,000 pé ká fi ra fóònù méjì àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n wà ready but wọ́n ò mọ direction tó ń lọ èmi kọ́ lọ́ fún lówó yẹn mo dẹ̀ ti dun ìkan náà àwọn tó jẹ́ staff wa 200,000 mo ti send ẹ̀ sí ó ti ra fóònù yẹn mo dẹ̀ ti share receipt fóònù even though pé wọ́n béèrè lọ́wọ́ mi yáyàn béèrè lọ́wọ́ mi àti fídíò ẹni yẹn èmi kí mo fẹ́ fi fóònù ṣe gbogbo ìtọ́wà lọ́wọ́ mi mo ti lò tán mo ní ìyà kan ló ń jẹ èmi ẹ̀yin tí ẹ wà in danger ní kájọ gbara wa sílẹ̀ èèyàn mélòó la fẹ́ ra fóònù fún but tá a bá wà ní country tó ń ṣiṣẹ́ wàá lọ ṣiṣẹ́ wo fóònù tí mò ń lò yìí òun ni èyí tí mo fi ń ṣe Facebook Koiki Media every month ni mò ń san repayment as a contract phone ní London the last bill tó send sí mi £42 ni ó mọ̀ pé tó bá send owó pọ́ fẹ́ yọwọ́ l'account àwọn tó wà ní UK ló lè understand because ẹ̀yin ò ń ṣe direct debit ní Nàìjíríà àbẹ́ máa ń ṣe direct debit tó bá dénú account yẹn tó bá báwọ́ ń bẹ̀ èyí tẹ́ wà ní UK kí ló máa ṣẹlẹ̀ wọ́n dénú account yẹn ní last month wọ́n báwọ́ ń bẹ̀ ó ta padà mo ṣe wá sanwó yẹn later ní £42 but I have a good phone that I'm using phone 1 2 3 4 5 6 7 mẹ́fà ló wà lọ́wọ́ mi bí ṣe ń ṣe program báyìí eléyìí la fi ń gba call gbogbo ìtókù a fi ń ṣe program látara pé mò ń ṣiṣẹ́ ni mo ṣe lè gba fóònù ní London kò ń ṣe gbogbo èèyàn náà ló lè gbà á ẹ̀yin náà máa ń gba easy byte àbí bẹ́ẹ̀ kọ́ kí ni mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ Yorùbá tó wà níta rẹ́dì láti ṣe ẹ̀tọ́ kírìn àjò ilé lọ síwájú but ọ̀pọ̀lọpọ̀ tí à ń ṣe bọ̀ tí irú àwọn ìyá yẹn fẹ́ dàrú ó jẹ́ kó sú ẹlòmíì wọ́n láwọn lè ṣe mọ́ so mo kí mọ́mí wa yẹn bọ́ọ̀ tẹ̀sí lórí program mọ́ nísìn wọ́n nítorí kó ti pẹ́ gan táwọn ti gbọ́ program wọ́n náà wọ̀n dẹ̀ láì káwọn máa gbọ́ program káwọn èèyàn kàn máa pè ká lọ ṣe báyìí ká má lè kó ṣe gbogbo èèyàn ló lè ṣe but a dúpẹ́ fún wọn mo kàn ní kí n appreciate wọn ni so fóònù kan tó kù ẹni tó máa lọ rà yẹn lọ́la àrírí ìṣòro fún ìyẹn tẹ̀ tún sọ̀rọ̀ pé òun fẹ́ fóònù kan mọ́ ní bọ́jẹ́tì tó fún wa lélẹ́yìí o Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n tún àdìmọ́ ọ́n ìtọ́ ti fún wa yẹn la máa lò ìtókù a máa bá ṣe lọ and we are helping people on the ground àwọn tó fẹ́ ṣe one or two things à ń release owó fún wọn kò ń ṣe owó tó pọ̀ 50,000 20,000 kọ́ máa fi ṣàwọn iṣẹ́ tó fẹ́ ṣe lọ tó lè help wọn torí pé àní múra fún rálì tó ń bọ̀ yìí níwọ̀nba díẹ̀ tó kù yìí à máa múra lọ ni
so mo kẹ́yìn tẹ́ wà lábẹ́òkúta má yẹ kẹ́ni kankan deceive ẹ brother mi ó ní Nigeria is finished. I sent something to your WhatsApp now mo ní lè rí kọ fóònù yẹn náà la fi ṣe program ó dà mò ń bọ̀ ẹ jẹ́ kí n kàn sáré jáde kí n sáré lọ kí n lọ check ẹ̀ mò ń bọ̀ má yẹ kẹ́ni kankan fúnlẹ̀ pé Nàìjíríà máa dá o má yẹ kẹ́ni kankan fúnlẹ̀ Nàìjíríà ò ló máa dá mo lọ send ẹ̀ sí ó dà àáwò later mo láti refresh ẹ̀ so èmi kọ́ ni mo fẹ́ lo fóònù a sì dúpẹ́ pé àwa ṣe ní ìtawà ń lò lọ́wọ́lọ́wọ́ mo kẹ́yìn èèyàn wa lẹ́ẹ̀kan sí now tẹ́yìn náà bá ń ṣiṣẹ́ tó wọ́n wọlé mo kíyà tó bí mi lọ́mọ wàá lè ra fóònù fún rẹ so àwọn tó ń support wọ́n sì trust wa ni ṣọwárí ìwọ tó ń complain mo gbọ́ pé wọ́n náà tún complain nínú gúrùpù yín kọ̀ọ̀kan lọ́dà mi kan send the voice note sí mi wọ́n ní ṣe gbọ́ yẹn tètè rí Koiki nísìn ṣèbó náà wọ́n ní drone tẹ́lẹ̀ níbo ni drone sí tẹ́lẹ̀ wà kí ni problem tiẹ̀ ṣé wọ́n lo lówó ṣé owó ẹni ṣèbí àwọn tó lówó lọ trust platform wọn lọ fi kólẹ̀ ṣé owó ẹni ọmọ àlè wọn sì mi dẹ́tì ní kí n má bóyín mọ́ tẹ́ bá ti gbọ́rọ̀ owó báyìí gbogbo program tí mò ń ṣe ẹ̀gbọ́n yẹn mọ́ Àṣàkẹ́ wọ́n ti gbé ti yín lọ owó yẹn nìkan ló ràn mọ́ yín lójú owó yẹn tẹ́ bá ti gbọ́ owó yẹn bẹ́ẹ̀ ni a sì ní drone méjì ṣé drone tó ń ṣiṣẹ́ púpọ̀ ṣé drone ta ti ń lò láti bí ọdún mẹ́ta kò tó kára mi náà mo fi ń ṣe gẹ̀lẹ́dẹ̀ ni ẹ túbọ̀ ẹ máa sunkún sábọ́ as long as the diaspora believes on this platform we will continue to perform miracle at least ẹni tó ṣàfún wa lówó orí evidence even though pé wọ́n ọ̀bẹ mi pé kí n fáwọn evidence ẹni tí mo fún ní fóònù yẹn kódà òun gan mọ̀ pé àdúpẹ́ fọlọ́run now mo fẹ́ ká padà tún gbọ́ fídíò yìí lẹ́ẹ̀kan sí mo wá fẹ́ jẹ́ ká ṣe analysis tí màá yí sọ ṣé lóòótọ́ ni pé Nàìjíríà kò wá unite kì í ṣe yọkan àti pé ṣó possible pé ká unite ẹ̀yin tẹ́ argue pé ká ṣì wà nínú Nàìjíríà ṣó possible pé a lè unite pẹ̀lú àwọn Igbo kátẹ́ kọ́kọ́ mú Igbo because Igbo fúnra rẹ̀ according to gbogbo wa àtẹ̀mí bàbá wàhálà làwọn náà jẹ́ fún wa èmi fẹ́ kí Biafra lọ mo prefer pé kí Biafra lọ than pé kí ilẹ̀ Igbo ṣì wà kájọ wà nínú Nàìjíríà because tí Biafra bá lọ tí Yorùbá bá lọ government to government wa a máa jọ ṣe òfin tí ó máa mú ọmọ Igbo tí ọmọ Igbo náà ìjọba wọn máa mú tiwa tí abájọ rófin bọ̀ ní Nàìjíríà nísìn kò sí òfin tẹ́ fẹ́ fi de Igbo mọ́lẹ̀ and vice versa Igbo sọ fún wa pé ìjọ Monday o wọ bí bàbá ẹ̀ dá kó gba ọ̀dọ̀ wọn kọjá kódà gọ́vnà gan ń jáde níjọ Monday Àbújá ló máa ń sùn nítorí pé Sita tó mú wà wọ́n dẹ̀ wà justified for calling Sita home because wọ́n náà wọ́n fẹ́ Nàìjíríà mọ́ ọdún oríṣiríṣi ti jáde èmi ò gbọ́ ní mo kàn gbọ́ kékeré kan mo wá pe brother mi yẹn mo kàn rẹ́rìn wọ́n wà lábẹ́ ètò báyìí nísìn èlò láti gbà èlò ló ti donate ẹ̀yin tẹ́ ń ṣe fún wa àdúpẹ́ fẹ́yìn kò ní tán bẹ́ẹ̀ and we will not disappoint you.